Ẹ kú òǹgbẹ nínú ilé yìí àti níbi gbogbo tí ọwọ́jà ìròyìn yìí bá ń dé. Ìròyìn ìjọ Àgùdà jákèjádò ilẹ̀ Yorùbá ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV nílùú Ìbàdàn. Òní ni ọjọ́ kẹsàn-án oṣù kejì 2025 lẹ́yìn ikú Olúwa wa 9th of March 2025. Àlùfáà Paul Aṣáwálé ni oníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó àwọn inú ìwé ìròyìn tọ̀sẹ̀ yìí. Pápá mímọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùfọkànsìn pátápátá, ó sì ṣèpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ààfin rẹ̀ ní ilé ìwòsàn. Ìròyìn yìí ni Catholic Weekly Independent pcd àwọn ìròyìn rẹ̀ tọ̀sẹ̀ yìí. Kí ni àwọn iṣẹ́ àkókò àwẹ̀ tí bíṣọ̀bù àgbà Abégúnrin ní jẹ́ fún gbogbo onígbàgbọ́ lọ́dún yìí? Ojú ìwé kejì Catholic Weekly Independent lẹ́ ó ti rí yìí kà lẹ́kùnrẹ́rẹ́. Àgbédá ti bá ètò ẹ̀kọ́ o. Àwọn bíṣọ̀bù ìjọ Àgùdà kọminú sí títì tí wọ́n ti àwọn ilé ẹ̀kọ́ pa ní Òkè Ọya. Láti inú ìwé ìròyìn CDA Rock, Pápá mímọ́ ní ọgbọ́n orí ọmọ ẹ̀dá jẹ́ òun lógún ju ọgbọ́n àtọ̀dá lọ. I'm more concerned about human intelligence than AI. Pope Francis. Nínú ìròyìn míì, Pápá mímọ́ Francis sọ wípé àkókò ìdààmú jẹ́ àkókò ìbápàdé àtúnrọ pẹ̀lú Ọlọ́run. Ojú ìwé kọkànlá CDA Rock ló wà. Ẹgbẹẹgbẹ̀rún ló ń tú kẹ̀tíkẹ̀tí lọ sí Ìwọ̀pín fún àdúrà ọdún yìí ní ojúbọ Maria. Ìwé ìròyìn The Partner ló sọ bẹ́ẹ̀. Ẹ ṣé fún sùúrù yín, ní pàtàkì jùlọ nígbà tí ẹ bá ń dojú kọ àwọn aláìsàn tó lágídí. Bíṣọ̀bù Adésínà ló kí àwọn olùtọ́jú àwọn aláìsàn ní ẹkùn ìjọ Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀. The Catholic Era ní tiẹ̀ lọ́sẹ̀ yìí síde ìròyìn rẹ̀ pé Bíṣọ̀bù Bádéjọ pè fún ìrònúpìwàdà bí ó ṣe ń ṣàròjinlẹ̀ lórí pàtàkì àkókò lẹ́ǹtì tó múnádóko. Ìpadàbọ̀ abẹnugan ilé aṣòfin ìpínlẹ̀ Èkó lẹ́ẹ̀kejì. Ìwé ìròyìn The Catholic Era ṣàtúpalẹ̀ rẹ̀, ojú ìwé kẹta ló wà. Bíṣọ̀bù àgbà Martins bẹ̀rẹ̀ àròjinlẹ̀ rẹ̀ lórí àkókò lẹ́ǹtì láti lè tọ́ gbogbo onígbàgbọ́ sọ́nà, ojú ìwé kẹẹ̀dógún ló wà. Kí gan láti ṣèyí sí? Ìpànìyàn sọ̀rọ̀ àti ìkánjúlówó tó gbé àwọn ọ̀dọ́ wa wọ̀nyí, èmi ló ń fà gan. Ojú ìwé kejì The New Chronicler láti ìlú Ìlọrin làlàyé rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọ St. Michael ti Ayédùn gbàlejò Bíṣọ̀bù Làwánì, ojú ìwé karùn-ún ló wà. Nísinsìnyí, ẹ jẹ́ ká lọ sínú ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Pápá mímọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo olùfọkànsìn pátápátá fún àdúrà wọn, ó sì ṣèpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ààfin rẹ̀ ní ilé ìwòsàn. Ìdúpẹ́ Pápá mímọ́ Francis yìí ló wáyé ní ọjọ́ ìsinmi tó kọjá lọ lọ́hùn-ún. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn fún àdúrà àti ìdúrótì òun bí òun ṣe ń gba ìtọ́jú nílé ìwòsàn. Òun náà sì tún gbé ọwọ́ àdúrà sókè fún àwọn tó ń kojú wàhálà kan tàbí òmíràn lágbàáyé. Ìròyìn yìí fi kún un pé Pápá mímọ́ bá àwọn òṣìṣẹ́ ààfin rẹ̀ tó wá kí ṣèpàdé lọ́jọ́ kan náà. Àwọn wọ̀nyí ni Cardinal Pietro Parolin tí í ṣe akọ̀wé ìjọba rẹ̀ pẹ̀lú Archbishop Edgar Pena Para. Ọjọ́ kejì oṣù kẹta ni wọ́n ní ìpàdé yìí wáyé. Pope thanks faithful for prayers. Meets with Vatican officials at hospital. Kí ni àwọn iṣẹ́ àwẹ̀ tí Bíṣọ̀bù àgbà Abégúnrin ní jẹ́ fún gbogbo onígbàgbọ́ lọ́dún yìí? Most Reverend Dr. Lékè Ọ̀jẹ́lékè Abégúnrin tí í ṣe bíṣọ̀bù àgbà fún ìjọ Àgùdà ẹkùn ńlá ti Ìbàdàn sọ pé àkókò àwẹ̀ yìí jẹ́ ẹ̀bùn mìíràn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó pè ní àkókò tí oníkálukú ní láti wọ inú ara rẹ̀ lọ, kó sì mọra rẹ̀ ju bí ó ti mọra rẹ̀ tẹ́lẹ̀ lọ. Ó ní àkókò yìí ni a mọ àwọn àṣìṣe wa
ibi tí a kù sí, kí a sì gbáradì láti rìnrìn àjò ìfún ìgbàgbọ́ wa lágbára sí i nípa ààwẹ̀ gbígbà, nípa ọ̀pọ̀ àdúrà àti nípa ìtọrẹ àánú tó jinlẹ̀. Bàbá ní ààwẹ̀ wúlò bí ó bá borí àwọn ẹ̀ṣẹ̀ wa, tó mú ìwà gidi kúrò láyà wa àti ohun gbogbo tí ó jẹ́ ibi. Bákan náà ló ní ààwẹ̀ gbọ́dọ̀ so ọkàn wa ró láti máa hùwà ọmọlúàbí sí ara wa, èyí tí ó gbọ́dọ̀ máa fún wa láyọ̀ nígbà gbogbo. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Kọ́bọ̀ ojú kìíní ni kẹ́ ẹ ti lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Àgbédá ti bá ètò ẹ̀kọ́ o. Àwọn bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà kọminú sí títì tí wọ́n ti àwọn ilé ẹ̀kọ́ pa ní abala apá òkè ọya ti orílẹ̀-èdè Nàìjíríà yìí. Níbi ìpàdé àwọn bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà orílẹ̀-èdè yìí tí ó ń lọ lọ́wọ́ ni wọ́n ti panupọ̀ bu ẹnu àtẹ́ lu ìpinnu àwọn gómìnà àwọn ìpínlẹ̀ kan lókè ọya láti ti àwọn ilé ẹ̀kọ́ wọn pa fún ọ̀sẹ̀ 5 gbáko títí tí ààwẹ̀ Ramadanu yóò fi parí. Wọ́n ní ipò tí ètò ẹ̀kọ́ wà ní òkè ọya burú tẹ́lẹ̀. Ìpinnu tuntun títí ilé ẹ̀kọ́ pa lákòókò yìí yóò wá mú bùgìrì sí i. Ààrẹ àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù yìí, Most Reverend Dr. Lucius Uwejuru Ugoji, sọ síwájú sí i pé ìpinnu yìí kò bójúmu fún irúfẹ́ apá òkè ọya tó ń rẹ̀yìn nípa ètò ẹ̀kọ́ tẹ́lẹ̀, tó sì ní iye àwọn ọmọ tó sá fún ẹ̀kọ́ tó pọ̀ jùlọ lórílẹ̀-èdè yìí. Education in jeopardy. Catholic bishops decry prolonged school closures in northern Nigeria. Ojú ìwé 10 ló wà. Láti inú ìwé ìròyìn CDA Rock, Pápá Mímọ́ ní ọgbọ́n orí ọmọ ẹ̀dá jẹ òun lógún ju ọgbọ́n àtọ̀ọ́dá lọ. Nígbà tí ó ń bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ọ̀rọ̀ ìròyìn tó wà nínú ìjọ sọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ yìí nínú gbọ̀ngàn kan tí wọ́n ń pè ní Clementine Hall tó wà ní ààfin rẹ̀. Ó ní ìdàgbàsókè ọgbọ́n ọpọlọ ọmọ ẹ̀dá ló jẹ òun lógún, ìyẹn ní human intelligence, ju ọgbọ́n àtọ̀ọ́dá ọpọlọ lọ, ìyẹn ní AI. Pápá Mímọ́ tẹ̀síwájú pé kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí mọ̀ dájú pé ìfọ̀rọ̀jírọ̀ tó dá lórí ọmọ ẹ̀dá la nílò lákòókò yìí, ní pàtàkì jùlọ fún ìtànkálẹ̀ ìyìn rere. I'm more concerned about human intelligence than AI. Pope Francis. Nínú ìròyìn míì ẹ̀wẹ̀, Pápá Mímọ́ sọ wípé àkókò ìdààmú jẹ́ àkókò ìbápàdé àtúnrọ pẹ̀lú Ọlọ́run ni. Ní ọjọ́ ọdún ìrántí àwọn aláìsàn lágbàáyé tọdún yìí ni Pápá Mímọ́ Francis ti yànnàná ọ̀nà 3 pàtàkì tí Ọlọ́run fi ń dúró ti àwọn aláìlera. Àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà ló pè ní nípa wíwà pẹ̀lú wọn ní gbogbo ìgbà, ìyẹn ní his presence, ẹ̀bùn rẹ̀ fún wọn, his gifts, àti ìbápín rẹ̀ nínú ìnira wọn, his sharing. Ó wá pàrọwà fún gbogbo àwọn tó ń la ìnira kan tàbí òmíì kọjá pé ìrìn àjò wọn papọ̀ jẹ́ àpẹẹrẹ àmì wọ̀nyí fún gbogbo ènìyàn. Àmì orin fún ìwà ọmọlúàbí pẹ̀lú àmì orin ìrètí. Ìgbàníyànjú ni CDA Rock ní kò ṣàì má wá láti inú àròjinlẹ̀ Pápá Mímọ́ lẹ́yìn tí òun gangan fúnra ara rẹ̀ ń dojú kọ àìsàn lọ́wọ́lọ́wọ́. Suffering becomes occasion for transformative encounter with God. Pope Francis. Ẹgbẹẹgbẹ̀rún ènìyàn ló ń tú kẹ̀tíkẹ̀tí lọ sí ìwọ̀pín fún àdúrà ọdún lójúbọ Màríà Wúndíá Mímọ́. Àkànṣe àdúrà náà ló wáyé ní ọjọ́ 7 sí 9 oṣù kejì ọdún yìí ní Ave Maria Pilgrimage Center nílùú Ìwọ̀pín. Àkọlé àkànṣe àdúrà tọdún yìí ni wọ́n pè ní Màríà Wúndíá Mímọ́, àpẹẹrẹ àdúrà àti ìrètí. Ọ̀pọ̀ èrò àti onígbàgbọ́ àti àwọn ẹlẹ́sìn mìíràn ló péjú síbi àkànṣe àdúrà náà pẹ̀lú ọba aláyé Oníwòpín ti ìlú Ìwọ̀pín. Àlùfáà Sylvester Ọ̀nàsànyà nìròyìn sọ pé ó síwájú ẹbọ mímọ́ mísà tí wọ́n fi síde lọ́jọ́ kìíní. Àlùfáà Simon Mayungbe tó wàásù lọ́jọ́ náà sọ wípé nítòótọ́ ni ọ̀pọ̀ lè ti sọ̀rọ̀ ìtínú nínú Ọlọ́run nítorí àwọn àdójúkọ wa lórílẹ̀‐èdè yìí. Ó ní síbẹ̀ Ọlọ́run nìkan náà ló ń ṣèlérí tòótọ́ fúnni tí sì mú ṣẹ. Ó ní Màríà wa ti fi àpẹẹrẹ yìí hàn nínú àdúrà àti ìrètí rẹ̀.
ẹ ṣe é fún sùúrù yín o, ní pàtàkì jùlọ ní àwọn àkókò tí ẹ̀ ń tọ́jú àwọn aláìsàn tó lágídí. Lọ́jọ́ ọdún ìrántí àwọn aláìsàn tí í ṣe ọjọ́ 11 oṣù kejì ọdún yìí ní St. Mary's Catholic Eye Clinic Àgọ́ Ìwòye ní Ìjẹ̀bú-Òde ní Most Reverend Dr. Ọbáfẹ́mi Adésínà bíṣọ́ọ̀bù Ìjẹ̀bú-Òde ti kí àwọn òṣìṣẹ́ ìlera gbogbo Ìjẹ̀bú-Òde náà pé wọ́n kú ìfọmọ ènìyàn ṣe. ìpàtnà sọ pé ayẹyẹ ọjọ́ náà fi ìmúlọ́kùnkúndùn ọ̀rọ̀ ìlera ẹkùn ìjọ Ìjẹ̀bú-Òde fún àwọn ènìyàn rẹ̀ hàn ni. Ọ̀pọ̀ àwọn àlùfáà tó jẹ́ èèkàn ẹkùn Ìjẹ̀bú-Òde ló bá bíṣọ́ọ̀bù péjọ lọ́jọ́ náà. Lára wọn ni Very Reverend Father Patrick Balógun, aṣojú bíṣọ́ọ̀bù ní ẹkùn kékeré ti Divine Mercy, Reverend Father Anthony Abdullahi tí í ṣe alábòójútó ilé ìtọ́jú ojú ti St. Mary's Catholic Eye Clinic náà pẹ̀lú àwọn àlùfáà jàǹkànjàǹkàn bẹ́ẹ̀. Bíṣọ́ọ̀bù Bádéjọ pè fún ìrònúpìwàdà bí ó ṣe ń ṣàròjinlẹ̀ lórí pàtàkì àkókò lẹ́ǹtì bí àwọn onígbàgbọ́ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. Bíṣọ́ọ̀bù ẹkùn Ọ̀yọ́ Most Reverend Dr. Emmanuel Adétóyè Bádéjọ ń rán gbogbo onígbàgbọ́ létí pé pàtàkì àkókò àwẹ̀ yìí ni láti pè wá sí ìrònúpìwàdà àti ìdọ́rẹ̀ẹ́ pẹ̀lú Ọlọ́run àti àwọn ọmọnìkejì wa. Àsìkò yìí ló tún rán wa létí títán àti asán ayé wa gẹ́gẹ́ bí Ọlọ́run fúnra rẹ̀ ṣe ránṣẹ́ sí àwọn ọmọ ẹ̀dá pé erùpẹ̀ ni ìwọ yóò sì padà di erùpẹ̀. Ojú ìwé kìíní àti ìkẹjọ ti The Catholic Herald ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ìpadàbọ̀ abẹnugan ilé asòfin ti ìpínlẹ̀ Èkó lẹ́ẹ̀kejì ní ìwé ìròyìn The Catholic Herald ṣàtúpalẹ̀ sí ojú ìwé rẹ̀ kẹta lọ́sẹ̀ yìí. Ìpadàbọ̀ abẹnugan Múdàṣírù Ọbaṣá sí orí àlééfà adarí yìí ni The Catholic Herald fi wé ijó kan náà tó ń wá láìmọye ìgbà, ìyún ni Macabre Dance, gẹ́gẹ́ bí ìwé ìròyìn ti pè é gan-an. Ó tún ní irúfẹ́ ìjọba tiwantiwa tí àwa ń ṣe lórílẹ̀‐èdè yìí fẹ́rẹ̀ má jọ gbèdéke ọ̀nà kan pàtó tí àwọn ìjọba àwa ara wa ń tẹ̀lé lágbàáyé, torí àwọn nǹkan kankan ń ṣẹlẹ̀ léraléra ni láìwo bóyá wọ́n tọ́. Ìwé ìròyìn yìí wá sọ pé kàyéfì ibẹ̀ ni pé ǹjẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Sanwó-Olú, ẹni tí ká nà sí pé òun ló ṣagbátẹrù yíyọ tí wọ́n yọ Ọbaṣá, yóò tún lè máa bá a ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìrọ̀rùn ní ìpadàbọ̀ ẹ̀kejì rẹ̀ yìí. The Return of Lagos State House of Assembly Speaker, ojú ìwé kẹta The Catholic Herald ló wà. Bíṣọ́ọ̀bù àgbà Martins bẹ̀rẹ̀ àròjinlẹ̀ tí ó máa ń ṣe lọ́dọọdún lórí ọ̀rọ̀ lẹ́ǹtì láti lè fi tọ́ àwọn ènìyàn sọ́nà. Àròjinlẹ̀ yìí ni Catholic Herald sọ pé Most Reverend Dr. Adéwálé Martins máa ń ṣe lójoojúmọ́ ní gbogbo àkókò lẹ́ǹtì bẹ̀rẹ̀ láti ọjọ́rú Èérú Ash Wednesday láti lè tọ́ àwọn onígbàgbọ́ gbogbo sọ́nà. Àròjinlẹ̀ yìí ló máa ń jẹ́ gbígbọ́ àti wíwò lórí òpó àti ọ̀pọ̀ àwọn ẹ̀rọ móhùnmáwòrán àti ìgbóhùnsáfẹ́fẹ́ tó wà ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. Kódà wọ́n ní wọ́n máa ń wò ó ní orí móhùnmáwòrán tìjọba àpapọ̀ NTA. Àkókò lẹ́ǹtì yìí ni wọ́n pè ní àkókò àròjinlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀mí. Kí gan-an la ó ti ṣèyí sí o? Ìpànìyàn sọ̀rọ̀ àti ìkánjúlówó tó gbé àwọn ọ̀dọ́ wa wọ̀ wọ̀nyí, èmi ló ń fa gan-an. Ìpakúpa tí àáfàá alápatà kan nílùú Ìlọrin pa Hafsat Yétúndé Lawal fún oògùn ọ̀rọ̀ ló fa sábàbí àwọn ìbéèrè The New Chronicle yìí. The New Chronicle sọ pé lóòótọ́ ni wọ́n ti lè fojú àáfàá Bello alápatà àti àwọn yòókù yìí ba ilé ẹjọ́, wọ́n sì lè dájọ́ tó le fún wọn. Ó wá béèrè wípé ǹjẹ́ èyí lè fòpin sírú ìwà ibi yìí pátápátá lórílẹ̀‐èdè yìí bí? Ó tún ní irúfẹ́ ìwà yìí ti ń wáyé tẹ́lẹ̀ kò sì fòpin sí ìdòní olónìí. Ó ní a gbọ́dọ̀ wá egbò tó ń fà á jè ká tó lè rí ojútùú sí i. Ó tún ní ó dá The New Chronicle lójú pé lára àwọn ohun tó ń fà á kò ṣàìṣe lórí bí àwùjọ wa ṣe rí báyìí.
ìyẹn ò ní ìgbé ayé fàmílétè ntutọ́ tí àwọn olóṣèlú wa ń gbé, àìbìkítà àwọn òbí wa àti ìwà mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé àwọn ọ̀dọ́ wa. Ó kù síbẹ̀ tó pọ̀ lẹ́nu The New Chronicler ojú ìwé kejì rẹ̀ ló wà. Ìjọ St. Michael Ayédùn gba Bíṣọ́ọ̀bù Làwánì lálejò nínú ayẹyẹ 5 nínú ọ̀kan ṣoṣo ní ìjọ Michael mímọ́ ti Ayédùn gbàlejò bíṣọ́ọ̀bù wọn Most Reverend Dr. Anselm Pendo Lawani ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí. Bí wọ́n ṣe ń gba bíṣọ́ọ̀bù lálejò ni àwọn kan ń gba ìgbọ́wọ́lé lórí bíṣọ́ọ̀bù náà fún ẹ̀mí mímọ́, ni wọ́n sì tún sí ilégbèé àlùfáà àti ayẹyẹ ọdún kejì àlùfáà alákòóso ìjọ wọn Reverend Father James Omoniyi. St. Michael's Ayédùn hosts Bishop Lawani on episcopal visit. Ẹ jẹ́ kí n sáré ju ọ̀kan mọ́ sí i láti inú ìwé ìròyìn The Catholic Era. Àkọlé ìròyìn náà sọ pé ẹgbẹ́ kan tí a mọ̀ sí Dominicans for Justice and Peace kọminú sí ọ̀nà tí lílóyún àwọn ọmọbìnrin tí ọjọ́ orí wọn kò tí ì tó 18 ṣe ń peléke sí i. Ojú ìwé kìíní ti The Catholic Era ló wà. Ẹgbẹ́ yìí tó jẹ́ ti Nàìjíríà àti Ghana bu ojú ẹ̀tẹ́ lu bí àwọn ọmọdébìnrin ṣe ń lóyún àbáàdì. Wọ́n ní ó yẹ kí ọ̀wọ̀ àti ààbò wà fún ẹ̀tọ́ àwọn ọmọdé. Ominú yìí ló túbọ̀ kọ àwọn ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ṣàgbéyẹ̀wò iye àwọn ọmọdébìnrin tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 15 sí ọdún 19 tó ń lóyún àbáàdì. Wọ́n ní àjọ tó ń mójútó ètò ìlera lágbàáyé ìyún ní WHO sọ pé wọ́n tó mílíọ̀nù 21 ìyún ní 21 million ní Nàìjíríà àti Ghana. Wọ́n wá ní ó yẹ kí èyí jẹ́ àpérò gbogbo ọmọ eriwo ká sì wá ọ̀rọ̀ kọfí sàdá lórí ẹ̀. Tó a ò ní tìtorí àwíjàde ìtọ̀ tán lẹ́nu. Ẹ má bínú pé ìròyìn ọ̀sẹ̀ yìí gùn díẹ̀. Ìwé ìròyìn ló ń pọ̀ sí i lọ́sọ̀ọ̀sẹ̀. A sì tún ń dọ́gbọ́n bí kò ṣe ní jẹ́ ẹnìkan ṣoṣo ni yóò máa ka ìròyìn yìí lọ́sọ̀ọ̀sẹ̀. Kí Ọlọ́run fún wa ṣe. Ǹjẹ́ títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa múròyìn ọ̀tún wá fún yín. Ẹ ò ní kẹtàn sáré o. Àmì àṣẹ. Àlùfáà Paul Aṣáwálé ló kọ mi. Ká mọ́ dolódì lẹ́yìn ara wa.